bẹ́ẹ̀ ni bàbá tí ń jẹ lọ ìjà máa ṣe pẹ̀lẹ́tùbà torí pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ báyìí ló ní ilé ayé ká sì máa rántí wípé kò sí bómi ṣe lè pọ̀ tó nínú àlùwàlá ní àgé tá à ń fi kírun àwọn mùsùlùmí lọ́tún lósì wọn ò ní ṣàlùwàlá kọjá àgún pátá ní kókósẹ̀ ẹ̀bẹ́ lọ́wọ́ àlàájá Ṣẹ̀rífà Dáríbọ́lá ẹ̀bẹ́ yóò ní bẹ́ẹ̀ ni kò sì sí bí omi tìlẹ̀ bí gbogbo nǹkan ètùtù ṣe lè pọ̀ tó tàbí kó wọ́n tó ní rápọ̀ ọ̀ṣà láéláé kó fòbí àjò pa bọ̀gún tàbí kó fi bọ ọ̀ṣà wọn ò sì ní fomi gbóná bọ̀gún láéláé yẹ ká máa ṣe gbogbo ẹ̀ ní pẹ̀lẹ́tùbà torí pé àwọn àgbàbọ̀ wọn ní gbogbo ẹ̀dá tó bá fi ìkánjú fa ìgbà súnmọ́ ara rẹ̀ ìgbé ayé kíkan nírú wọn máa ń tọ́ wò nígbẹ̀yìn torí pé gbogbo ohun tí ẹ̀dá bá fi ipá àwọn agbára fà ìtìjú àti àbámọ̀ ló máa ń gbẹ̀yìn irú ẹ̀ fún wọn fún ìdí èyí ẹ jẹ́ kí gbogbo wọn fi ọmọlúàbí kún gbogbo ìgbìyànjú àti ìlàkàkà wa bá a ṣe ń jáde lọ lóòrọ̀ tòní Alábí Àdé alálùbáríkà olórí Àrìnkẹ́ ló ní akójúmọ́ àsìkò ìdùnnú ọdún dábí ìrèkàbìtì lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa. látọ̀dọ̀ tèmi ń bí ohun tèmi kàn máa sọ fún wa láàárọ̀ yìí ni pé ẹ má jẹ́ ká gbà wípé gbogbo apáta báyìí òun ní kọ̀wé lọ́wọ́ Elédùà lọ́wọ́ adẹ́dá àti àṣẹ̀dá tí máa ń fi ní rọ ohun tó bá wùn Ọlọ́run jọ fi mí dára tó wù mí o fi mí dára tí ó tàráyé inú tí ó tẹ̀mí gan lọ́rùn máa ń fà mí lé àwọn amúnilọ́wọ́ torí pé ọmọ aráyé ẹlẹ́nu méjì ni wọ́n tó bá ti ṣẹlẹ̀ tí wọ́n ní ṣèbá kúkú sọ fún bọ́ ni pẹ̀lẹ́tùbà òun ni ká máa ṣe ohun gbogbo Àpínkẹ́ Adéyìn náà rèé o ìyá rere ìyá Kàrímù òun ló kí wa láàárọ̀ ìpè àjírẹ́bí. ṣé wọ́n ní mo wí àti wọn ò wí àti òwí o wọ́n jọ gbẹ́nu sókè lọ́jọ́ kan àmọ́ tẹnìkan ga ju tẹnìkan lọ bí mo wí àbí òun bá ní mo wí àbí òun nítorí ó wí o tàbí tẹni tó bá ga jù nínú ìdá méjèèjì ẹ̀yin ni kẹ́ ẹ máa sọ. ẹ jẹ́ ń gba bí ìwọlé láàárọ̀ ìtọ́ra ọ̀rọ̀jọ́ músolókùn àjọ tó ń ti àkóso ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè ti rọ Ọ̀ṣínbàjò pé dákúndábọ̀ fọjọ́ kún iye ọjọ́ tí Ọ̀nàgẹ̀ ó lò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ìyẹn adájọ́ àgbà pátápátá lórílẹ̀‐èdè yìí tó ń délé lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé gẹ́gẹ́ bí àwọn aṣòfin àgbà wọ́n ṣe wà ní ìsinmi báyìí wọn ò ní lè bọ́wọ́ lórúkọ tẹ́ ẹ fi sí pé kán gbòǹtẹ̀lú kí òun náà di adájọ́ àgbà yányán lórílẹ̀‐èdè yìí ní ẹ̀wọ̀n ìrànṣẹ́ṣà àwọn ọ̀rọ̀ yìí ló jẹjọ jáde lánàá òde yìí tí a ti rí àjọ àwọn tó ń bójútó ẹ̀ka ètò ìdarí lórílẹ̀‐èdè yìí tó ti ní ààrẹ ìyẹn tó jẹ́ ẹni tó dé adelé ààrẹ ìyẹn Yẹmí Ọ̀ṣínbàjò pé dákúndábọ̀ nígbà tá ààrẹ Muhammadu bá tí ì sí nílé ìwọ náà lè ṣe torí wọ́n ní bí bàbá bá sà sí ilé bàbá náà ní kù nílé fún ìdí èyí wọ́n tó sì ń délé gẹ́gẹ́ bí ààrẹ bá àfọjọ́ kún ọjọ́ Walter Ọ̀nàgẹ̀ ìyẹn adájọ́ tí wọ́n ti yàn gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí eléyìí tí sáà tí wọ́n yẹ kó lò tí ó ti kùn rébété báyìí wọ́n ní dákúndábọ̀ torí pé bá a ti ní ká wo ọ̀rọ̀ yìí àwọn aṣòfin àgbà wọ́n ń lọ sí ìsinmi ọlọ́jọ́ ráńpẹ́ báyìí wọ́n sì tó dé àsìkò tó yẹ kó lò lórí àlééfà yìí gẹ́gẹ́ bí adelé ìyẹn fún adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí yóò ti tẹnu gbẹpo wọ́n ní fún ìdí èyí kó bá dà pé ipò wọn wà lófìfo kí Ọ̀ṣínbàjò kó dákúndábọ̀ kó fi ọjọ́ kún ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ aṣòfin àgbà nítorí pé àfòǹtẹ̀ lórúkọ ti Ọ̀nàgẹ̀ tán sí wa o nítorí ẹ̀ka ní pé kí ni ká ní ìlọ sí faranísìmí wa àsọ̀rọ̀ tó jẹ́ agbẹnusọ ilé aṣòfin àgbà olóṣò ọ̀rọ̀ yìí ó ní ẹ̀rù fún ìdí táwọn bá ti dé àwọn rí i pé ó wà lára àwọn ohun tí àwọn kọ̀ọ̀kan gbé ṣe táwọn bá ti dé láti ìsinmi ọlọ́jọ́ ráńpẹ́ ẹ jẹ́ ń gbé ẹnu mi tì lẹ́gbẹ̀ẹ́ ẹbẹ̀ wọn. Alábí ẹjọ́ ẹ fún mi láyè o mo fẹ́ lọ sí ìlú ọba. èyí mi kọ́ àwọn ọlọ́gàá lọ́ọ́ bá sọ mo fẹ́ lọ sí ìlú ọba láti lọ ṣe kíni alábòójútẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ fún ètò ìṣúná ní ti ìpínlẹ̀ Usman Nenadi ni ó bẹ̀bẹ̀ lọ́wọ́ ilé ẹjọ́ gíga ní ìlú Èkó wípé kí wọ́n fún òun láyè láti lọ sí ìlú ọba fún ìtọ́jú àrùn jẹjẹrẹ eléyìí tí ó mú òun lọ́mú bí ó tilẹ̀ jẹ́ wípé òun ti ṣe iṣẹ́ abẹ níbẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àrùn náà tún ti padà ó wá ní báyìí tí àwọn oníṣègùn òyìnbó tó ń tọ́jú òun ti sọ wípé òun nílò láti lọ fún ìtọ́jú ní ilẹ̀ òkèèrè kí ilé ẹjọ́ gba òun láyè láti lọ tí a ò bá gbàgbé arábìnrin náà ni àjọ tó rí sí ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù gbé lọ sí ilé ẹjọ́ pẹ̀lú alábòójútó fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú olóyè Fẹ́mi Fani Káyọ̀dé àti alága fún ẹgbẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀gbẹ́ni Yusuf Danjuma lórí ẹ̀sùn kìíní wípé wọ́n ṣe àpapín bílíọ̀nù 4 ó lé owó náírà pẹ̀lú àwọn ẹ̀sùn 17 mìíràn ṣùgbọ́n tí wọ́n ní àwọn máa jẹ̀bi o ní pẹ́rẹ́ ọwọ́ àwọn rèé funfun nẹ́nẹ́ agbẹjọ́rò alábòójútó náà Ọ̀gbẹ́ni Abíọ́dún Owóníkókó sọ wípé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ara kí adájọ́ kí ó jọ kí wọ́n fún láyè nítorí obìnrin náà nílò láti lọ
fún ìtọ́jú ṣùgbọ́n agbẹjọ́rò fún àjọ tó ń rí sí ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù sọ wípé kó lè ṣeé ṣe o kò tiẹ̀ lè pọ̀ sí i àyàfi tí wọ́n bá pàwùndà lórí ìwé tí wọ́n kọ tẹ́lẹ̀ wípé irọ́ ni ilé ẹjọ́ pamọ́ àwọn. ẹ jọ̀ọ́ o ẹ fún mi láyè ní kíákíá mo fẹ́ lọ sí ìlú ọba. àti ṣetán o aláìpẹ́ láì jìnnà á ṣètò àwọn ibìkan tá a máa kó oúnjẹ sí kó oúnjẹ bá a lè sùn wábọ̀ lórílẹ̀‐èdè yìí ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ lánàá òde yìí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí fún gbogbo aráyé gbọ́ pé ẹ dákun ẹ dábọ̀ gbogbo ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ẹ fọwọ́núwọ́nú ẹ jìbùrẹ́ awo olùgbẹ́bẹ̀ kódà bí owó oúnjẹ ṣe gbówó lórí báyìí àwa náà mọ̀ ọ́ kódà ó mú lọ́kàn àyà wa fún ìdí èyí lẹ́nu tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ohun ọ̀gbìn àti ohun àlùmọ́nì inú ilẹ̀ ìyẹn olóyè Audu Ogbe ló sọ ọ̀rọ̀ yìí lásìkò tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé pàtàkì kan tí òun àti àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n ní kán lọ bójú lámẹ̀tọ́ wo ọ̀rọ̀ ti owó oúnjẹ tó gbówó lórí báyìí wọ́n ní ẹ wò ó ẹ dẹ́kun nítorí Ọlọ́run àwa náà mọ gbogbo ohun tó mọ orílẹ̀ Nàìjíríà ńlẹ̀ o ṣùgbọ́n nǹkan tó fún wa láyọ̀ ni pé ó kì í ṣe pé ọ̀dà oúnjẹ dára lórílẹ̀‐èdè yìí síbò bẹ́ẹ̀ ìṣe ni àwọn ọba oúnjẹ tó wà ló gbé owó lórí àwọn táwọn sì ṣàkíyèsí gẹ́gẹ́ bí ìwádìí àwọn ṣe fi hàn ní pé kì í ṣe pé òun dédé oúnjẹ òun gbódégbó lórí bí kò ṣe pé àwọn ọkọ̀ tó ń gbé wọn wá sí àwọn ìlú ńláńláńlá owó tí wọ́n fi ń gbé òun ló ti jẹ́ kí ó ti papọ̀ jù báyìí ló sì fà á ni pé àwọn ọkọ̀ àjàgbé ọ̀hún epo tó ń lò tá a mọ̀ sí dísù òun náà ti gbówó lórí ṣé ara bá rẹ̀ bá sì rókùn ó di dandan kí ara ó ní adìẹ náà fún ilé òun ló fà á tí owó oúnjẹ tó fi di pé ó ráyè lórílẹ̀‐èdè wọn wá ní lára àwọn ìgbésẹ̀ tí àwọn ń gbé ni pé àwọn ò rí pé àwọn ọkọ̀ reluwé akẹ́rù òun ni àwọn ò máa fi kóúnjẹ wá kí lè kó ba lè mú kí nǹkan dínkù lórí orílẹ̀-èdè pápá jùlọ ní iye owó tí à ń ra oúnjẹ. a ṣètò ibì kan tá a máa kó oúnjẹ sí lọ́pọ̀ yanturu torí pé oúnjẹ bá kò ní ìṣẹ́bùṣe ìjọba àpapọ̀ òun ló sọ̀rọ̀ yìí lánàá òde yìí. ṣé bí gbogbo alákùkù mọ̀ wípé kárìnkápọ̀ báyìí òun ló máa ń yẹ ni kì í tẹ̀ ṣe tọ̀rọ̀ olórogún bẹ́ẹ̀ sì ni kì í ṣe ti ọ̀nà ọ̀run. eléyìí ni ẹgbẹ́ òṣèlú PDP rò lọ́kàn tí wọ́n fi sọ wípé àpérò yóò wà láàrin àwọn àti ẹgbẹ́ òṣèlú méje mìíràn ní ìgbáradì fún ètò ìdìbò ọdún 2019 alága fún ètò nínú ẹgbẹ́ òṣèlú náà ọ̀jọ̀gbọ́n Jerry Gana ni ó sọ eléyìí ní ìlú Àbújá lánàá ó ní ìkànsíra ẹni tí àwọn ṣe àwọn sì ti rí èsì láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú méje ó ní ìpàdé pẹ̀lú àwọn aṣojú yìí láti ẹgbẹ́ òṣèlú méje náà kò dí ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú mẹ́gà lọ́wọ́ rárá èròǹgbà wọn ni àwọn olóṣèlú ní kí ìgbọ́ra ẹni yé kó wà àti wípé àwọn fẹ́ kí àwọn tó jẹ́ àwọn tó finú tán àti àwọn tó ń fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè yìí kí wọ́n parapọ̀ ìdí nìyí táwọn fi gbé èròǹgbà sílẹ̀ nígbà tí àwọn oníròyìn wá ń bá agbẹnusọ fún ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ọmọọba Dayọ̀ Adéyẹyè sọ̀rọ̀ ó ní lóòótọ́ ni ẹgbẹ́ òṣèlú PDP ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú méje mìíràn ó ní láìpẹ́ a ó máa rí èsì nítorí pé òun kúkú mọ̀ wípé kárìnkápọ̀ báyìí yíyẹ ló ń yé ni. ẹ jẹ́ mú gbélé náà kí Samuel bó tẹ̀ pé ìròyìn ọ̀hún ò fẹ́ ṣojú dáadáa ṣe lórí ṣojú rún pọ̀ bí aṣọ inú agbọ̀n. ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé àrùn bá lásà ó tún ti dásẹ̀ wọ àwọn ìpínlẹ̀ bíi Edo, Ondo àti Bauchi tó fi mọ́ àwọn ìpínlẹ̀ wọn tàbí méjì wọ́n ti wá sọ pé gbogbo iye àrùn àwọn tí àrùn ti sọ lọ́jọ́ ní látìgbà tó ti tún fẹsẹ̀ bọlẹ̀ bí iná yẹ ní oṣù kejìlá ọdún tó kọjá ló ti ń lọ bíi 44 báyìí láwọn ìpínlẹ̀ tó sì rọwọ́ tó òun ni Ògùn ìpínlẹ̀ Plateau, Bauchi, Taraba, Edo, Nasarawa, Rivers, Ebonyi, Ondo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn tó kù ti móríbọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí ò tí ì móríbọ́ lọ́wọ́ àrùn ọ̀hún ni ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Bauchi mẹ́rin nínú àrùn méjì ọ̀hún òun ni wọ́n ti sọ pé ó wá láti ìpínlẹ̀ Edo nígbà tí wọ́n sì ṣàwárí méjì nípínlẹ̀ Ondo nígbà tí wọ́n ṣàwárí ẹyọ kan ní ìpínlẹ̀ Bauchi ẹni tó wá jẹ́ alágòsò fún ibùdó tó ń rí sí ọ̀rọ̀ bí a ti ń rí pé ètò àrùn àjàkálẹ̀ àrùn ó kásẹ̀ lẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn abilékọ Ìlọ̀rí ó ló ti sọ òwò ní ẹ dákun gbogbo ẹ̀yin ìjọba ẹ máa rí pé gbogbo ọ̀nà tó bá rọ̀ yín lọ́rùn kẹgbà o láti rí pé ẹ máa ta àwọn èèyàn jí ní gbogbo lóòrèkóòrè kí àrùn òun kó má bàa sọ rẹ́ni kẹ́ni wà lọ́jọ́ jẹ́ ń dátọ́ mi. o Alábí bá mi pe tí ẹ̀yẹ̀ pé Fọlákẹ́
pé Simiat sọ fún wọn pé mo ní àwọn obìnrin. ẹ̀yin obìnrin. ìyàwó lẹ́kọ̀ọ́ rèé o arábìnrin Tina Promise ni wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ báyìí nítorí kíni nítorí ó fi abẹ́fẹ́lẹ́ ya obìnrin ẹgbẹ́ rẹ̀ ní ojú àti ọmú lórí ẹ̀sùn wípé olólùfẹ́ òun dọ̀rẹ́ pẹ̀lú ọ̀kan lára àwọn obìnrin ó ló ń dá ó ń dọ̀rẹ́ pẹ̀lú rẹ̀ ọmọbìnrin ọ̀wọ́ ọmọ kékeré sì ni obìnrin náà tí ó ní ọmọ mẹ́ta tí ọ̀kan ni wọ́n sì jẹ́ oṣù mẹ́ta tí náà ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ni ó lọ sí Victoria Island ní nǹkan bíi aago 9 kọjá 20 ìṣẹ́jú ní àṣálẹ́ ọjọ́ ajé tí ó sì bẹ̀rẹ̀ sí ní bá ọ̀nà ọ̀gbìn tí ó jẹ́ ọmọ ọdún 22 jà wípé ó gba ọkọ òun Promise ó wá mú abẹ ṣékélé kan lọ́wọ́ ní kọ́kọ́ bá ń gbé kọ́kọ́rọ́ yàrá rẹ̀ yẹn bí ò mọ̀ yín rí màá ṣe fún yín kọ́kọ́rọ́ kí yẹn tó ṣẹ́jú pẹ́ ló bá máa bẹ fẹ́lẹ́ jáde ló bẹ̀rẹ̀ sí ní fi yá bí ó tiẹ̀ jẹ́ pé ó fẹ́ sá lọ ṣùgbọ́n àwọn tó wà láyìíká bára mú ló bá mú lọ sí àgọ́ ọlọ́pàá ní báyìí adájọ́ ti ní kó san ẹgbẹ̀rún náírà pẹ̀lú onídùúró méjì bí ó sì lè jẹ́ pé ó ní òun ò jẹ̀bi kankan o bẹ́ẹ̀ sì ni òun kábàámọ̀ pé òun tiẹ̀ ṣe ohun tó ń ṣe ṣùgbọ́n adájọ́ ti wá sún ìgbẹ́jọ́ náà sọ́jọ́ kìíní oṣù kẹta. ọjọ́ àkùnláyọ̀ jẹ́ sáré mélèé torí pápápá ni wọ́n lè sinmi àti tí náà ká sókè bíi rẹfirí ẹ̀rẹ́ mélèé yìí El-Rufai ti ní ẹ̀wò ẹ̀yìn àjọ tó ń ṣàkóso ìrìngbòkègbodò ọkọ̀ lójú pópó afárá ẹ̀ka ń gara yìí ẹ kúrò nígboro Kaduna kí ló fẹ́ rí yìí mọ́ torí pé ẹ̀ ń dá ọ̀wọ́ sílẹ̀ gómìnà òun ló sọ ọ̀rọ̀ yìí lásìkò tí a ó ṣe ìpàdé àwọn ẹ̀ka tí ó ń bójútó ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún ó ní ẹ̀wò lábáni ká sọ ká tó wí ẹ ti dá ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ dúró tí ó sì fa súnkẹrẹ fàkẹrẹ fún ìdí èyí ẹ máa lọ ṣe ètò yín ẹ máa lọ ṣàyẹ̀wò yín lòdì lẹ́yìn odi ìlú bí ẹ̀kọ́ ẹ̀rù yín jẹ́ ń darí kó mẹ́lẹ̀ yìí o bákan náà mo rí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ ìyẹn ọ̀gá amúṣẹ́ṣe fún ẹ̀ka tó ń ṣe àyẹ̀wò ọkọ̀ nípínlẹ̀ Ògùn tó ń sọ pé gbogbo ẹ̀yin awakọ̀ ìyẹn kọmọdà Babalọ́lá ó ní ẹ dákun gbogbo ẹ̀yin awakọ̀ ẹ máa ṣàyẹ̀wò ara ọkọ̀ yín kẹ́ ẹ tó bọ́ sójú pópó torí pé eléyìí ló lè mú kí ìjàmbá kókó lójú pópó bákan náà níjọba àpapọ̀ sí ní ẹ wo ẹ̀ríre owó rẹ̀ lọ́pọ̀ yanturu àti mọ́ tí a rí nílé adájọ́ Adémọ́lá tí ó ń gbẹ́jọ́ lórí pé ó ní àwọn ẹbọ lẹ́rù lórí àwọn kankan jẹ́ ń dátọ́ mi. ó bá ti ń dágbére àwọn ọlọ́pàá tí mú ọkùnrin kan ilé ọdún 51 ọ̀gbẹ́ni Olúṣèyí Ayọ̀ọ́lá nítorí pé ó pa ìyá rẹ̀ lórí pé ìyá rẹ̀ kò fún ní ìlàjì mílíọ̀nù ó ní owó náà ṣe bí ogún ẹ̀gbọ́n mi ni ó sì yẹ ká àjọ pín ni àfi kí n gbà nínú rẹ̀ pàápàá wọ́n sọ fún mi pé àjẹ́ ní ìyá mi ló bá pa báyìí ọwọ́ àwọn ọlọ́pàá ó ti tẹ̀ ẹ́ Dọlápọ̀ Badmus tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó sọ wípé wọ́n ti gbé òkú ìyá náà síbi tí wọ́n pa òkú mọ́ sí pé ọmọkùnrin náà sì rí àwọn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kí ọmọ òkè kó kúkú máa ṣọ́ wa eléyìí náà la fi ń dágbére fún yín láàárọ̀ yìí lórí àti yàrá wa ohùn ará ìlú Rock City 101.9 FM ní ìlú Abẹ́òkúta ẹ má yí kúrò níbẹ̀ ẹ má tiẹ̀ gbọ́wọ́ yín lé rárá ẹ filẹ̀ nítorí pé ètò ọ̀yẹ́là ó sì ń lọ síwájú àti síwájú sí apíkàdé iná rẹ o ìyá eré ìyá Kàrímù ló sọ fún wa wípé ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́jẹ́. alábẹ́ ẹ̀rẹ́ lábẹ́rẹ́ kan olówó orí àníkẹ́ lóní lẹ́ṣẹ̀ ìdùmarè ìkùnà bó ní kò wá nínú àjíwá tá à ń lọ lónìí ire o.